Hello. Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ o. La bá gbọ́ pé, ṣé mo pé mò ń sọ fún wa pé nígbà tí kábíyèsí ti announce pé òun fẹ́ ṣe wedding fún Naomi ní February àbí ní Easter. Tínú bí àwọn ìyàwó, àwọn orogún ẹ̀, pé báwo ló ṣe máa fà wọ́n lẹ̀ kó sọ pé Naomi ló fẹ́ wed, pé kì í ṣe bí kò jọ tó mo sọ pé wọ́n protest wọ́n tilẹ̀kùn mọ́ ní géètì. Wọ́n ní ó wà ní géètì kó ṣílẹ̀kùn, wọ́n ní kán ṣílẹ̀, wọ́n ní wọ́n ní ṣílẹ̀kùn fún ó wà ní géètì. Wọ́n ní ní tàbí tó wà ní outside gate yẹn tó yìí dúró de kábíyèsí, wọ́n ti pe kábíyèsí o, pé wọ́n ti tilẹ̀kùn mọ́ òun wáwọn olórí ní kóun padà síbi tóun bọ̀, pé kábíyèsí ní kó dúró òun bọ̀ kóun wá bá wọn. So ibi tó ṣàǹdúró dè wọ́n ní outside gate. Wọ́n ní kí ló lóun ń jẹ́ olórí Rónkẹ́. Wọ́n lóun náà ń bọ̀ láti tà. Bó ṣe dé gate ló bá Naomi. Pé Naomi lòun fẹ́ wá bá o. Kọ́tà gbọ́ ni o, pé Naomi lòun wá bá o. Pé kí ló ṣe ń tà. Ó ní àwọn orogún ẹ̀, àwọn tiyín, àwọn náà tilẹ̀kùn mọ́ òun tà. Àwọn olórí bíi ti àwọn ọ̀tá ló bá ní Naomi wọ́n ní wọ́n sáré bọ̀ wá bá ọ. Jòjò káyé fi yẹn lẹ̀ létà ṣẹ̀ṣẹ̀ wá. Àbọ̀ wá bá nìyẹn pé à ń bọ̀ wá fi ẹ jẹ́ ká yanjú nǹkan tí mo fi ìtorí ẹ̀ ń sáré bọ̀, pé mo lọ sí family house wa, pé sister òun pé ó wà ní point of death, pé Naomi lòun wá bá, pé kó wá lọ gbàdúrà fún sister òun. Naomi ní sister ẹ̀. Naomi ó gbọ́dọ̀ ṣiṣẹ́ yìí, òun ti believe ẹ jù. Wọ́n ní ó tọ̀ òun pé after pé wọ́n ti gbé káàkiri, wọ́n sọ pé attack ni. Bóun dẹ̀ sọ pé òun dẹ̀ mọ ẹni tó lè mú attack yìí kúrò tó máa káàsì ẹ̀. Pé Naomi o, wọ́n ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀, àwọn family ní ta ló ní orogún òun tí gbogbo wọn gbógun tì. Pé ó ní church bó ṣe máa ń gbàdúrà fún everybody nìyẹn. Pé kóun lọ try ẹ̀. Pé ṣùgbọ́n o, pé òun àti ọ̀rẹ́ o because àwọn gbogbo náà bá jà láàfin. Pé wọ́n ní kó má fẹ́ kọ òun bó ṣe kìíní. Torí àdúrà ẹ̀ gan ba nǹkan jẹ́ ní ààfin. Àwọn mọ̀ pé gbogbo àdúrà ẹ̀ kò tiẹ̀ jẹ́ káwọn ti rí ṣe láàfin, àdúrà ẹ̀ ti pọ̀ jù. Pé òun lè heal kìíní yìí, òun lè heal ní sister òun, pé kóun lọ try ẹ̀ náà, pé kó jọ. Wọ́n ní bó ṣe dé ọ̀dọ̀ Naomi, wọ́n ní ó kúnlẹ̀ ẹsẹ̀ wẹ̀ ní outside gate o, kẹ́ máa gbọ́rọ̀ nígboro ẹnu nǹkan tá à ń gbọ́ o. Allegedly ni o, torí àní gbọ́ ká máa sọ. Wọ́n bá ní ṣe ni Naomi wá. Wọ́n ní olórí Rónkẹ́ pọ́ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì tó lọ́mọ pé kó jọ. Ẹ máa gbọ́ àwọn kan ní pé ó tún fẹ́ lọ. Ìtò lọ tán fi tiẹ̀ sínú odò. Wọ́n ní kó wá lọ gbàdúrà fún yẹn. Wọ́n ti mọ̀ nípa kiri ṣoore ni òun ṣeré bíi ti Jésù. Pé wọ́n ti mọ̀ pé kìíní. Òun ní Ashley náà, ewu ìdájọ́ ó wà lọ́dọ̀ ẹ̀. Ọ̀sẹ̀ àti ẹ̀ ti fi lọ́lọ́run lọ. Torí ẹ̀ kò lè succeed. Ṣé ó succeed ni? Kó lè succeed. Wọ́n ní tí mọ̀nàmọ́ná tí ọmọ Ọlọ́run bá fẹ́ kó sí kòtò, pé mọ̀nàmọ́ná máa ṣe ẹyọ látọ̀run. Ó máa deliver, ó máa kó ọmọ Ọlọ́run yọ. Kẹ́ máa wo gbogbo scenario nǹkan tó ń ṣẹlẹ̀. Mélòó la fẹ́ wí, mélòó la fẹ́ kà ní nǹkan tí bọ́lọ̀ ṣe ń save Naomi ní ààfin yẹn. Wọ́n ní kó má ti lọ sọ pé kìíní wọn láwọn àwọn èèyàn ń sọ ní tí mò ń gbọ́ tó ń sọ ní íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní kíni pé tó bá lọ kó má yẹ pé set up. Èmi gan tẹ̀ sọ pé bóyá kó má lọ sí jẹ́ set up. Ẹ jẹ́ mọ̀ pé Naomi lọ ẹ̀bẹ̀ ti wá pọ̀ jù fún Rónkẹ́ bí Naomi ṣe wá ní ó yàrá àlọ́. Pẹ̀lú mọ́tò ẹ̀ tó wà ń ta, pẹ̀lú bó ṣe tilẹ̀kùn mọ́ níta o. Ó ṣe ló tẹ̀lé lọ sí family house wọn. Kẹ́ máa gbọ́ o. Àfikọ́ Ọlọ́run kó ṣàánú wa. Lórí eléyìí gan àrírú ẹ̀rí. Wọ́n ní nǹkan tí èèyàn bá rí rí. Wọ́n ní wọ́n fi ń dẹ́rù ba ọlọ́rọ̀. Kẹ́ máa gbọ́ o. Wọ́n ní bí Naomi ṣe tẹ̀lé. Naomi tẹ̀lé. Wọ́n ní bó ṣe dé ilé ibi tí wọ́n ti ń ṣe tọ́yìn sí gbogbo wọn wà ń bẹ̀. Wọ́n ní wọ́n ti sọ pé after pé tọ́n bá rẹ́ni
tó máa yọ àtáàkì yẹn kúrò pa jẹ́ pé wọ́n máa gbé lọ sí mọ́ṣúárì gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Wọ́n ní nǹkan tí lady yẹn ń sọ nìyẹn, that is Rónkẹ́ tó jọ́ta Naomi ló mọ̀ pé Naomi ló máa deliver. Ṣé ni Naomi ti ń ṣe irú ẹ̀ ni? Àwọn tó jọ́ta ẹ̀ gidi gan ṣàlọ́ ń deliver wọn. Kàmáì ti sọ pé mí ìrírú bóyá òun rẹ̀ ni Jésù rán wá sí Ifẹ̀ yẹn o, pàápàá jùlọ ní ọ̀dọ̀ kábíyèsí because of iṣẹ́ Naomi. Wọ́n ní Naomi sọ pé bóun máa lọ ṣebí iṣẹ́ Olúwa ni, òun ò lè kọ́ iṣẹ́ Olúwa lẹ̀ kí Ọlọ́run má bàa bínú. Wọ́n ní bó ṣe lọ nìyẹn. Wọ́n ní ó débẹ̀, Ọlọ́run dẹ̀ tẹ̀lé lọ. Wọ́n ní ó débẹ̀ kí wọ́n ní ṣé ẹni tó ń sọ rèé, ẹni tó ń sọ rèé. Wọ́n ní bó ṣe wọlé tó lọ bá obìnrin yẹn níbi tó sùn sí. Wọ́n ní tó kàkà kú. Wọ́n ní àtáàkì burúkú ni wọ́n àtáàkì ọmọbìnrin yẹn. Wọ́n ní ṣe ni Naomi. Wọ́n ní 2 hours ni Naomi fi gba àdúrà tó kúnlẹ̀ tó ń báǹdì tó ń kásì gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ẹ̀yin èèyàn mi yóò ga o. Níṣẹ́ ló ń yà wá náà lẹ́nu bí mo ṣe ń sọ fún wa náà ó ń yà mí lẹ́nu. Nǹkan tá a gbọ́ ni mo ní kí n sọ. Wọ́n ní àkì ń bẹ̀rù ẹni tó rán ni níṣẹ́. Ẹni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù ẹni tá a fẹ́ jẹ fún. Òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ bí mo ṣe sọ fún wa. Wọ́n ní ṣe ni Naomi bó ṣe ń báǹdì ló ń káàsì fún 2 good hours ni Naomi. Ó fi mọ́tò ẹ̀ lẹ́ ń ta àwa mọ̀ bí kábíyèsí tó sọ pé òun bọ̀ wá bá ní géètì. Àmọ́ gbogbo eré abẹ̀yìn àwọn tí ẹ̀ wá sọ bẹ́ẹ̀ tí bí ọ̀rọ̀ ṣe ń lọ ni mò ń sọ fún wa yìí. Wọ́n ní ṣe ni kábíyèsí ṣe ni Naomi pé 2 hours ló fi ń báǹdì tó fi ń káàsì pé gúmà yẹn ó káàsì kìíní yẹn jáde o. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní Naomi káàsì kìíní yẹn jáde. Wọ́n ló deliver ọmọbìnrin yẹn. Wọ́n ní gbogbo èèyàn sọ pé bo ni Rónkẹ́ ti rí ẹni yìí. Jésù lélẹ́yìí àbí ta lélẹ̀ obìnrin. Wọ́n ní ojú gbogbo wọn wálẹ̀ ojú ti olórí Rónkẹ́. Wọ́n ní kò rí ibi fojú sí ló ń dúpẹ́. Wọ́n ní bí Naomi ṣe ní òun ń lọ ní òun ní bí Naomi ṣe lọ ní tó padà sáàfin. Bí ká ṣe ẹ máa bọ́rọ̀ bọ̀ ká máa bá àníyàn bọ̀ ká dẹ̀ máa bá gbogbo ìtókù ń bọ̀. Bó bá ṣe jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́. Jẹ́wọ́n pé mi ń ṣiṣẹ́ láàbọ̀ tí bá ti gbọ́ màá ní kẹ́ update àwọn èèyàn wa. Ká jọ jíròrò ká jọ sọ àsọyépọ̀. Bí ọ̀rọ̀ yìí ṣó ń ṣe ni àbí wọn kì í ṣe. Torí èmi kẹ̀dẹ̀ rí bí mo ṣe wà yìí. Onígbàgbọ́ ni mí o. Bẹ̀tì pé olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Bọ́lọ̀ ń ṣe pé Naomi ó yàtọ̀ sí bọ́lọ̀ ń ṣe pè mí. Naomi pẹ̀lú bóun àti Ọlọ́run tiẹ̀ tán relate bọ́lọ̀ ṣe ń relate sí Naomi. Òun náà mo bọ̀ ṣe ń relate pẹ̀lú Ọlọ́run. So mo ní kí n sọ fún wa ẹ̀yin èèyàn wa. Torí lè gbọ́rú eléyìí kẹ́ sọ pé ṣó ṣe é ṣe ṣé wọ́n sọ irú ẹ̀ ni àbí irú ẹ̀ ṣẹlẹ̀ ṣá ṣé irú ẹ̀ wáyé ṣá. Òun náà ni o. Mi ò rí o. Kó a lè ń gbọ́. So nǹkan tá à ń gbọ́ lókèrè tó bá ṣẹlẹ̀ ní sàkání wa ní sọ pé kò rí bẹ́ẹ̀. Torí bọ́lọ̀ ń ṣe dálé ayé yìí ó lágbára kò sẹ́ni tó lè bí léèrè. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi mo ní kí n update yín. Ẹ bá mi share, ẹ bá mi like, kéde máa fi tó kù sí comment section. Ẹ bá mi subscribe. Láìpẹ́ first time tí ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbọ́ news láti Independence Level. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ bọ́tì kékeré yẹn kẹtẹ ẹ̀kan báyìí tí wá ti tẹ̀ ó tán. Ó máa fún yín ní update. Tó jẹ́ pé by the time tí a bá deliver àwọn news wọ̀nyẹn ẹ̀yin lè máa jẹ́ number 1 tẹ́ máa kọ́kọ́ gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ share ẹ̀yin èèyàn ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen. Bye.